láìpẹ́ láì jìnnà títì tó dá àwọ̀ ìlú wa wá. Kí ni ìdí ẹ̀ tí mo ṣe sọ wípé mo fẹ́ lọ mọ gbogbo àwọn ìlú tó wà ní ìlú Ìgbẹ̀sà land? Inú mi dẹ̀ dùn bàtà sọ fún àwọn council of balance, àwọn chairman dẹ̀ fún wa ní list. Kò yà mí lẹ́nu púpọ̀ jù ìgbà tí wọ́n sọ fún mi pé Adédìgbà kọ́kọ́ sọ wípé ọ̀dọ̀ àwọn nìkan kọ́kọ́ wà. Orúkọ mi ni Pastor Amos Adéoyè tí mo jẹ́ baálẹ̀ ìlú Adédìgbà Ìgbẹ̀sà. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ọlọ́jà ìyẹn kábíyèsí wa ọlọ́jà ti Ìgbẹ̀sà tó fi ń kọ́ gbogbo wa, ìmọ̀ràn tí mo fẹ́ sọ fún gbogbo ọmọ ìlú Adédìgbà àti Ìgbẹ̀sà lápapọ̀ ni pé kí gbogbo wa ká ṣera wa ní ká ní ìfẹ́ ká sì ní ìṣọ̀kan fún ìdàgbàsókè ìlú Ìgbẹ̀sà àti gbogbo agbègbè. Àbẹ̀wò ọlọ́jà ẹkùn tilẹ̀ Ìgbẹ̀sà ni ohun tá ń ṣe lénìí. Wọ́n wá bẹ̀ gbogbo ìlú àwọn ọmọ ìlú Adédìgbà àti baálẹ̀ àti olóyè àti gbogbo àwọn ọmọ ìlú wọn wá bẹ̀ wá wò. Ìdojúkọ ó wà rẹpẹtẹ nínú mo ti sọ lẹ́ẹ̀kan yìí lórí ọ̀rọ̀ ààbò ní ìlú wa yìí. Ọlọ́run ló kàn ń ṣọ́ wa, sẹ́ni tó ń ṣọ́ wa, ogun sì pọ̀ àtọ̀sán àtòru ogun ni. Ohun àkọ́kọ́ ni ọ̀rọ̀ ààbò ní ìdojúkọ ta ní ìlú Adédìgbà. A ní ìṣòro kò sójú ọ̀nà ò dáa, kò sí iléèwé fún àwọn ọmọ wa, kò sí iná, kò sómi. Àwọn nǹkan tí a ń dojúkọ ní ìlú Adédìgbà ni. Àwọn àfojúsùn wa irú ẹ̀ ní town hall tá ń kọ́ lọ́wọ́ ń bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ àti ń kọ́ àbí à ń retí pé bóyá tó bá máa tó bí ọdún kan sọdún méjì sígbà tá wà yìí kan wá bá wa ṣí. Àti ní ọjà tá ń wò pé láìpẹ́ láì jìnnà kan wá bá wa ṣí ọjà yẹn náà. Àti bàbá tẹ̀yìn lè parí gbogbo àwọn nǹkan tá a dáwọ́lé bó ṣe méjì tàbí mẹ́ta nítorí skul wa ń bẹ̀, ṣùgbọ́n kan wá bá wa ṣí bí méjì bóyá town hall ni àti ọjà tó bá máa tó òye ọdún tó ń bọ̀. Inú mi dùn gidi gan pé ẹ mọ̀ pé aṣọ ló jẹ́ ló bo àwọ̀ èèyàn. Bí mo ṣe rí ọlọ́jà ti ilẹ̀ Ìgbẹ̀sà àti gbogbo àwọn olóyè àtàwọn baálẹ̀, inú mi dùn gan pé àwa tí olórin kan pé àwa lẹ́ni táyé ti rò, torí kò sẹ́ni tó mọ̀ pé Adédìgbà ó lè débi tá a dé yìí bí wọ́n pé Ọlọ́run láti máa worú àwọn kábíyèsí àtàwọn olóyè àtàwọn baálẹ̀ láti wá bẹ̀ wá wò ní ìlú Adédìgbà. Inú mi dùn gidi gan pé ẹni táyé rò pé kò lè dá nǹkan ṣe ṣùgbọ́n a rí àánú gbà. Kì í ṣe pé torí pé mo rí ojú baálẹ̀ bó ṣe ń sọ, mo ti rí láti kó tẹ̀ tó di pé wọ́n jẹ baálẹ̀, wọn kú lọ́dọ̀ mi, wọn yé pè mí. So mi ò rò bẹ́ẹ̀ méjì ìgbà tí wọ́n mú ọ wá pé àwọn làwọn fẹ́ kó represent àwọn as baálẹ̀ nílùú Adédìgbà. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́. Èyí gan gbà tí mo tún gbọ́ pé torí àti ibi mẹ́ta ni mo fẹ́ lọ ní oṣù yìí. Àwọn baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ti sọ pé kí n má bọ̀. Méjì inú ẹ̀ mo gbọ́ ròyìn pé kí n má tí lọ fún ìdí kan fún ìkejì tí mo dẹ̀ gbàgbé. Mo á sọ fún wọn pé Adédìgbà ń kọ́, wọ́n ní kò sí ìtọ́ mo ní lè dá mi dúró fún Adédìgbà o. Èmi lọ́rọ̀ ẹ̀. Ìyẹn fi hàn kọ́ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé
ẹ má gbọ́ gbogbo tí ariwo táwọn èèyàn ń pa bóyá Ìgbẹ̀sà land Kọ́lá Adédìgbà wọn ò lè ṣe kọ́ máa sọ kíkù náà máa jẹ́ náà gbígbó.